Baba Tinubu ṣẹ́yìn lẹ́sàn tẹ́ sọ yìí ṣá abẹ́lòmíì. Baba Tinubu ti pàṣẹ o wọ́n ní kí wọ́n fún àwọn Fulani ní ilẹ̀ ní gbogbo governors Nigeria. Baba Tinubu mo fẹ́ béèrè àwọn questions kan lọ́wọ́ yín ni. I am not here to be rude to you, sir. Àwa ń ṣe àgbẹ̀ lọ́dọ̀ wa ní South West. Àwọn ń da ẹran ní North. Wọ́n dẹ̀ ń claim pé àwọn ní ilẹ̀ jù wá lọ. Àwọn pọ̀ jù wá lọ. Why tí ẹ sọ pé kí àwọn governors wọn kí wọ́n fún wọn ní ilẹ̀ ní ìlú wọn kó máa da ẹran wọn kí àwa máa lo ilẹ̀ tiwa ká máa fi ṣe àgbẹ̀. Káwọn ta màálù fún wa. Káwa náà ta nǹkan ọ̀gbìn fún wọn. Now, ṣé ilẹ̀ tí wọ́n ti wà occupy ìtàn ni wọ́n ṣe ń bọ̀ ní South West ni. Bá Tinubu kò yé mi. Mi ò get ẹ̀ clear. Tí ẹ ṣe parọ́ àṣẹ yẹn, ẹ̀yin ló lórí náà o. Bó bẹ́ ṣe pàṣẹ yẹn náà ó dáa. Ṣé wá rántí pé ẹ wá sí Amẹ́ríkà, ẹ ní kí àwọn ọmọ tó wà nílùú òyìnbó kó máa bọ̀ Nàìjíríà kó wá ṣiṣẹ́. Baba Tinubu, ẹ ṣe pàṣẹ fún àwọn governors South West. Àwọn tẹ́ wò lẹ́gbẹ̀ẹ́ mi, àwọn tó wá jẹ́ kọ́lé láti Abẹ́òkúta sí Ìbàdàn ni o. Ìbàdàn láàárọ̀ yìí lẹ́ ń wò yìí 12th of March 2024. Ìbàdàn lẹ́ ń wò yìí. Baba Tinubu pàṣẹ lánàá àwọn wọlé lẹ́ni. Baba Tinubu Ibo everyday tí máa sọ̀rọ̀ yìí àwọn èèyàn ní ọmọ Tinubu ni mí. Baba Tinubu eléyìí ṣọ́ọ̀kì mi. Ṣé kìí ṣe pé ẹ fẹ́ ṣe ní abúkàràdàbà? Ẹ wá ní ká reorientate àwọn people yìí ká fún wọn ní ilẹ̀ wa. Baba, wọ́n béèrè lọ́wọ́ yín, ṣé àwọn ọmọ tó wà nílùú òyìnbó, àwọn governors ò lè túlẹ̀ fún wọn? Wípé máa bọ̀ nlé sí South West nílẹ̀ Yorùbá kẹ́ wá tún ìlú ṣe. Wọ́n máa list ilẹ̀ fún wọn ni, wọ́n máa ta ilẹ̀ fún wọn ni. Ẹ wá ní kí wọ́n fún àwọn elders, àwọn darandaran ní ilẹ̀. Ruga padà come to pass at last yo. Pastor Ruga. Ojú everybody máa bó. Baba, tẹ́ ẹ bá ti fẹ́ fún wọn ní ilẹ̀, ẹ má gbàgbé ní ẹ̀gbẹ́ body loan, ẹ bá wa fún wọn lẹ́ńbẹ̀. Ẹ̀gbẹ́ ilé àwọn governors, ẹ bá wa túlẹ̀ fún wọn. Dáúdà Abúra Jẹ̀bi ọmọ òṣì Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ bá wa ẹgbẹ́ lè bà bẹ́ẹ̀, ẹ bá wa túlẹ̀ fún wọn. Káàkiri gbogbo àwọn tó sọ pé Sunday Igboho fẹnu wú gate, Àdìsá fẹnu já gate, ẹ bá wa wo family house wọn, ẹ bá wa tú ilẹ̀ fún wọn. Ó tẹ̀ ti do abáyìí. Ó ti da Sunday Igboho ṣe pẹ̀lẹ́ o. Wọ́n lọ́mọ Yorùbá ò ṣe jà fún o. Májàsọ́lá ṣe pẹ̀lẹ́ o. Wọ́n lọ́mọ Yorùbá ẹ fi wọ́n lẹ̀. Ṣùgbọ́n eléyìí ṣọ́ọ̀kì mi bákan bákan. Ẹ já wọnú àgbàmì ètò Yorubawuyi lórúkọ tèmi. Ó shock mi bákan. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Baba Tinubu, wọ́n ní ẹ túlẹ̀ fún wọn o àti wọ one chance. Ẹ máa kú oríire o gbogbo ọmọ Yorùbá. Ẹ kú oríire. Oríire náà bá yín kalẹ̀. Baba Tinubu, President Bola Ahmed Tinubu, Jagaban, ọmọ olódòdẹ, wọ́n ti pàṣẹ. Wọ́n ní kí gbogbo àwọn governors, wọ́n ní àwọn ọmọ tó ń ṣe yín. Wọ́n ní inú ọgbà láyé ọgbà. Wọ́n ní kẹ́ ẹ túlẹ̀ fún àwọn bòròró. Wọ́n ní ẹ túlẹ̀ fún àwọn bòròró. Torí pé yàrá kó tó pọ̀, ó gba 20 boys. Tá bá fẹ́ra dénú. Wọ́n ní ẹ gbá ilẹ̀ fún wọn rẹpẹtẹ. Kó máa fi dá ẹran wọn. Kó yé kó ẹran jẹ oko yín mọ́. Wọ́n ní ẹ fún wọn nílẹ̀. Baba Tinubu á sọ bẹ́ẹ̀, ẹni ẹlẹ́ni kò ní jẹ́ kẹ́ mú un sọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe mú Sunday Igboho sọ́wọ́. A máa play ẹ̀ fún yín o. Sunday Igboho lẹ lè mú sọ́wọ́. Baba Tinubu ò ní gbà kẹ́ mú un sọ́wọ́. Baba Tinubu, Sunday Igboho sójú orúkọ kan náà ni. Nígbà táwọn Abúra Jẹ̀bi, Dáúdà òṣì Ààrẹ Ọ̀nà Kakanfò, ṣé mo pé mi ò bú ẹ? Àwọn èèyàn pèsè orí show mi gan fẹ́ máa bú ẹ, mo ní kó máa bú ẹ. Èmi ò kí ń bá gbàlagbà torí mo bí oní sense ni. Ṣùgbọ́n nísìn Olemi Akalolo. Yes, I am proud to be Akalolo. I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn lẹ Yorùbá mọ́jọmọ lọ. Iye olóyè tí ò pé méjì. Ayélàgbé Àbẹ̀ní ọmọ òṣè pàrọ̀. Tí wọ́n bá bí pọ̀n rí ere. Dáúdà òṣì Ààrẹ Ọ̀nà Kakanfò Abúra Jẹ̀bi tí wọ́n bá bí pọ̀n rí mọ́pọ́kùn ere. Bọ́ síta. Kò ṣe self appraise. Kò ní you are the one and only Abúra Jẹ̀bi Abúra ní cancer of OPC.
tó bá bí ere wọn bí ẹkú àbó lè sọ ni ṣé Dáúdà lè sọ bẹ́ẹ̀ o ò lè sọ bẹ́ẹ̀ akálòlù ni mí wọn ò dẹ̀ bí ere mi ní jù fún ẹ kó má sọ̀rọ̀ wọn ò bí ẹkú now bàbá Tinubu ti ní kẹ́ fún àwọn kinní nílẹ̀ wọ́n ti pé àwọn Dáúdà yìí àwọn 20 billion gang àwọn 20 billion gang àwáyé wa bóra wọ́n ti mọ̀ pé wọn ò ní ṣe anything mi ná ni bàbá Tinubu ti sọ̀rọ̀ o ní Niger State máa play ẹ̀ fún yín ẹ máa wò ó bẹ́ẹ̀ kí n tó sọ ká tó wọ́n ní bàbá Tinubu ẹ bá mi wo kí n dọ́wà lẹ́gbẹ̀ẹ́ mi just in bandits demand for 40 trillion naira and 150 motorcycles as ransom for adopted Kaduna residents. You heard me right, and if you can't hear me, you can see it. Àwọn tí wọ́n kó àwọn èèyàn 16 ní Kaduna ń jọ̀wọ́. Wọ́n ò béèrè million. Wọ́n ò béèrè billion. Can you imagine? 40 trillion naira ni wọ́n béèrè and 150 motorcycle tó máa fi ransack ẹ̀yin tó kù. Ṣé bí Sunday Igboho ní fẹ́nu wú gate? Ó ní fẹ́nu já gate. Fẹ́nu gba nation. Ojú everybody máa bó. Èló ni budget America. Up Nigeria. One Nigeria. 40 trillion. Trillion. Má sọ fún yín. 1 billion. Èèyàn kan máa ná 1 billion. Èèyàn kan máa ná fún 83 years tí wàá ṣiṣẹ́ mọ́ tó ná 1 million lóṣooṣù. 1 billion nìyẹn o. How many billion ló wà nínú 1 trillion? Now they are now demanding for 40 trillion naira. Ebi máa fọ́ ojú anybody because government máa fún wọn. Tó máa wá fún wọn ní 40 trillion nìyẹn tán ká tó wọ ọ̀rọ̀ bàbá Tinubu o. Ẹ bá mi share fídíò kó kan Dáúdà. Eléri ibú janujanu of social media. Àwa ni janujanu ẹ fìgbẹ́ lè fa gbépo. Àgbépo ló nígbẹ́. Ẹ jẹ́ ká máa janu lórí social media. Jagunjagun lẹ pera yín. Ojú ogun ni jagunjagun máa ń gbé ogun jalè Yorùbá. Máa sọ àwọn fídíò yẹn fún yín. Àwọn kan ti dé bíbà. Wọ́n ti dé Kìtìmọ̀. Báyìí sí Ìbàdàn. Okite àwọn tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. Àwọn àlejò tí wọ́n ṣe dé sí Ìbàdàn ni. Wọ́n dé Kìtìmọ̀ sí Ìbàdàn. Wọ́n jù yìí ni. Wọ́n ti ní kó go ahead kó tulẹ̀ fún wọn. Ẹ̀yin bá máa rí lẹ́gbẹ̀. Ẹ bá máa ro oúnjẹ jẹ. Jẹ́ kó tulẹ̀ fún wọn lọ rẹpẹtẹ. Sunday Igboho ọ̀gá mi Sale ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Irú ọ̀tọ̀ wọ̀ Ìbàdàn yìí nísìn. Àwọn àṣìṣe. Àwọn tó gba 40 trillion. Mo fẹ́ bí ní comment section. 40 trillion yẹn gangan kí ló máa fi rà? Mo bèrè ní bá mi kó sí comment section, mo máa kà ní comment section. 40 trillion yẹn kí ló máa fi ṣe? 150 motorcycle. This is just a nǹkan tìjú. Ojú gan tì mí. 40 trillion. As of now, not in Nigeria. Let's follow ibu yín. Ìsáyẹ̀ gbẹ̀rẹ̀ ní wíkẹ̀tì. Wọ́n máa fẹ́nu wú ẹ̀yìn fún ara yín. Bá Tinubu ẹjọ́ torí Ọlọ́run gbé yín gọ́vnọ̀sì. Ohun tí Tinubu ní kẹ́ ṣe, mo fẹ́ kẹ́ ṣe o. Tẹ́ bá ti wá ṣe ti fẹ́ ṣíránṣẹ́ fẹ́ tulẹ̀. Ẹ bá wa bẹ̀rẹ̀ ibi tí Dáúdà. Wọ́n lọ́mọ Oǹdó ni, ṣé Oǹdó ló ń gbé? Àdúgbò ẹgbẹ́ ẹlẹ́gbà bẹ́ẹ̀ lóǹdó. Ẹ bá wa tulẹ̀ fún àwọn elders níbẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dá màálù níbẹ̀. Àtàwọn wèrè tó jọ bí tiẹ̀. Ẹ bá wa wà àdúgbò bí tí wọ́n ń gbé kò wá jẹ́ Lagos State ni, kò wá jẹ́ kinní kan ni. Ẹ make sure pé ẹ tulẹ̀ sí ẹ̀gbẹ́ ilé wọn. And ẹ̀yin governors náà ẹ má ṣòjòrò o. Bóyá ká ní àwọn ilẹ̀ tẹ́ máa bá wa tù fún àwọn Fulani. Ẹ jẹ́ káwọn ilẹ̀ yẹn, àwọn tó ranches yẹn kó súnmọ́ ẹ̀gbẹ́ ilé tí yín náà. Ẹ lè máa mójútó wọn. Àbí ẹ̀yin èèyàn mi, kí lẹ ní mo sọ? Náà ẹ wele. Ṣé ìwọ tó lẹ́gbẹ̀ẹ́ mi náà? Gábà ló sọ̀rọ̀. Ó ní Fulani, ó ní Boko Haram àtàwọn bandits. Ó ní freedom fighters àwọn ni wọ́n. So clear. Èmi àkọ́ni mo sọ yìí bí newspaper lẹ ń wò yìí. Ó ní freedom fighters àwọn ni wọ́n. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n wà nínú ìjọba. Àbí kò sínú ìjọba. Ó náà wà nínú ìjọba.
ojú everybody máa bó. Ẹ káàbọ̀ jàre, ẹ máa wọlé. Ẹ jẹ́ iná kẹ̀kẹ́ gbẹ́kẹ̀ wò wọ́n. Ẹ wò wọ́n o, ẹ wò wọ́n. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ̀yin ará Ìbàdàn. Ẹ lọ gbómi àmọ̀là kaná. Ẹ lọ gbómi àmọ̀là kaná ẹ̀yin ará Ìbàdàn. Ẹ dẹ̀ ń wò mí. Ẹ káàbọ̀ jàre. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. O. Omi àmọ̀là ti fẹ́ délẹ̀. Àbómi ẹ̀bà ní bá wa fi gbẹ̀gìrì sí àtewédú o. Ó máa shock everybody Ògún gbọ́. Ẹ bá wa fi gbẹ̀gìrì sí àtewédú kan jẹ. Ẹ káàbọ̀ jàre. Tinubu ti sọ̀rọ̀ a ti gbọ́. Àkànbí ọmọ olódò dẹ́ ti sọ̀rọ̀ a ti gbọ́. Tinubu ti sọ̀rọ̀ a ti gbọ́. Àkànbí ọmọ olódò dẹ́ ti sọ̀rọ̀ a ti gbọ́. Tinubu ti pàṣẹ a ti gbọ́. Àkànbí ọmọ olódò dẹ́ ti pàṣẹ a ti gbọ́. Tinubu ti pàṣẹ. Ṣé ti gbọ́ in governors? Ṣé ń wo dáadáa ṣá àbí ká máa sọ̀rọ̀ lọ ni? Ẹ bọ́n ṣe tí wọ́n dé tìbà. Ẹ bí wọ́n ṣe kún wọn dé bá ti mọ́. Àwọn lẹ ń wò yẹn. Àwọn ní àlejò lẹ ń wò yẹn. Ẹ̀yin àlejò ẹ káàbọ̀ jàre. Ẹ máa ṣe bí ọmọ ilé ni o. Ṣẹ́yìn lẹ́ni ìlú, ẹ̀yin lẹ́ni ìlú Naija, ṣẹ́yìn lẹ́ni ìlú, ẹ̀yin lẹ. The last person tó bú olóyè Sunday Igboho will soon be the first person tó máa bọ́ta pé ẹ̀jẹ̀ apín. Eléyìí ò ń sọ̀rọ̀ èpè mọ́. Kódà kò ń sọ̀rọ̀ àyájọ́. Lágbájá ló ń ṣe mí tàbí mẹ̀dò ló ń ṣe mí kò sí ńbẹ̀ mọ́. Àsìkò ti tó báyìí. Ṣùgbọ́n tí kó wọn wọlé, ojú yín lẹ fi rí, etí yín lẹ fi gbọ́. Bí wọ́n ti dé sí Ìbàdàn báyìí. Yet àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o. Àwọn Dáúdà tó yẹ kí wọ́n dà sínú igbó, Dáúdà tó yẹ kí wọ́n dà ẹ̀ sínú igbó, wà lórí social media ó ń jarí. Ojú everybody máa bó. Bàbá Tinubu ó yẹ ẹ sọ̀rọ̀ ká gbọ́ yín. Elders farmers crisis provide land for grazing. Tinubu direct government. Elders farmers crisis. Ṣé àwọn àgbẹ̀ wa àtàwọn darandaran tí wọ́n pè ní darandaran tọ́jọ́ ń jàṣà? Propaganda of the highest order. They always call it Elders farmers crisis. They never said Elders pé wọ́n pa àwọn farmers wa. They never said that. Now Tinubu ní kẹ́ tulẹ̀ fún wọn. President Bola Ahmed Tinubu has called on the governors in the country to provide land for elders to graze on. Ó ṣọ́ọ̀kì èmi náà gbà tí mo gbọ́ mo ní mi rò bóyá Tinubu ló sọ. Ìgbà tí mo ṣe research mi dáadáa mo wá pé bàbá Tinubu ló pàṣẹ o, ọmọ olódodo ló sọ̀rọ̀ o ní àná March 11, 2024. Mo ń sọ fún yín ní 12 of March 2024. Tinubu noted that if this is done, the frequent clashes between elders and farmers will be a thing of the past and put a stop to frequent loss of lives and farm products. Àti ẹ̀dúpẹ́ ikú bàbá Tinubu ò sọ pé it will put stop to bí àwọn màálù ṣe ń kú. Wọ́n ní it will put stop to the lives and the farm products. Product àbí produce. Now life àwọn wo ló ń sọnù? Ẹ̀mí àwọn wo ló ń sọnù? Then àwọn wo ni àgbẹ̀ tí nǹkan kan wọ́n ń sọnù pẹ̀lú wọn?
ẹ bá wa kọ sí comment section àbí kí wá ni mo fẹ́ sọ ìṣáà ní para mi mi ò ṣe Sunday Igboho ló dìde fún yín òun yẹn lẹ ń fà lórí lẹ ń fà lọ lẹ fẹ́ já ohun ẹbọ lẹlẹ ó jẹ́ everybody máa bú ibi apá ṣégè bá dáyà anybody lára àwọn tí a expect gan àwọn máa padà bọ́ta pé ẹjọ́ bá Tinubu ẹjẹ́ àpín. Okay, the president, while speaking at the flag off of the agricultural mechanization revolution for food security and the commissioning of the remodeled domestic terminal of the Bola Ahmed Tinubu International Airport in Minna. So abájọ ó ti ń yé yín, ó ti ń yé mi báyìí. Ṣó ti ń clear? Ó ti yé mi o. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni o. Èmi ò mọ̀ wípé Bola Ahmed Tinubu International Airport wà ní Minna o. Abájọ bàbá nínú ògbà láyé ògbà àbí ẹ̀rọ Ọlọ́run gbà tó ti fún bàbá Tinubu ní International Airport ní Minna. Ẹ̀yin governors ẹ̀yin náà ẹ túlẹ̀ fún wọn. Ẹ túlẹ̀ Májàsọ́lá Ìgbòho ṣá. Ṣe pẹ̀lẹ́ o. Má jẹ́ kán sọ ní a ó mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀ torí mo ti rí abúra jẹ̀bi Dáúdà tó ti dà sọnù. Mo ti rí tó ti bọ́ta lẹ́yìn àná tó ń sọ pé Sunday Igboho ó yá kó bọ́ta ó tí tó bá ti wá ó máa wá gbọ́ ni ó lè wà lẹ́yìn odi kó máa jà fún Yorùbá nation come back home. Àdìsá ṣe pẹ̀lẹ́ o. Wọ́n ti ní Yorùbá ṣòro jà fún o. Ọmọ aládìíkún ṣe pẹ̀lẹ́ o. Wọ́n ti lọ́mọ Yorùbá ṣòro jà fún o. Wọ́n bẹ́ wọn lọ́wọ́ lóńdó. Dáúdà ti dà sọnù. Kò sọ wọn kan nípa ẹ̀ o. Ó dànù bí omi ìṣanwọ́ ni kò jẹ́ gbin Sunday Igboho. Dáúdà wàá padà dárìn gbẹ̀yìn ni. Tó ó ti ń dárìn dìn. Sórí íńtánẹ́ẹ̀tì báyìí sẹ́gbọ̀dì máa wẹ́ mọ̀ rẹ́rìn ni. Dáúdà àbọ̀ra ní kánsà. Òpònú Dáúdà. Tí mo pé mi ò bú ẹ. Ṣùgbọ́n ó ti fa wèrè lọ́yàn ní ìtò ṣe yẹn. Wàá gbádùn mi bóyá ìbò ṣe ń gbádùn sìgá. Ẹ jẹ́ ká síwájú. Okay, at Minna, Niger State on Monday, that was yesterday, also called on all governors to fight collectively to banish hunger from the land. Ó mà ṣe o. Wọ́n ní ẹ̀yin governors àti ilẹ̀ Haúsá ni àti ilẹ̀ ìṣọ̀kan makata àwọn ilẹ̀ Ìgbò mọ́ náà. Àti ilẹ̀ Haúsá ni àti ilẹ̀ Yorùbá ni bóyá pẹ̀lú àwọn Ìgbò náà. Wọ́n ní ẹ pawọ́pọ̀. Ẹ jẹ́ àjọ gbógun ti kó ń jẹ má sí nílùú. You must care for our people. Reorientate our farming population, including livestock program. I don't see why Nigerians cannot feed all the puppies in our schools with 1 point of milk daily if our dairy system is well and nice. Oh, Baba Tinubu. Wọ́n láwọn ò rí. Tí àwọn governors wa tí ẹ lè feed àwọn ọmọ wa pẹ̀lú mílìkì. Ọmọ màálù bó jẹ́ ẹ̀kan lójúmọ́. Ó ti yé yín. Ọmọ bá máa mu màálù ní mílìkì. Ọmọ bá máa mu mílìkì màálù ní school. Kó máa bẹ́ àwọn ìyá wọn lọ́rùn. Kó máa bẹ́ wọn lórí nílé. Kó máa pa bàbá wọn sóko. Nothing happen. But Jésù sọ wípé man cannot live by bread alone. Àbí Jésù náà sọ pé ó sọ bẹ́ẹ̀. Mi kọ́ ni mo sọ o. Ọmọ ènìyàn ò lè wà nípa ti àkàrà nìkan. So tó bá fẹ́ mu mílìkì nísìn. Bàbá wo lọ́wọ́ Ọlọ́run bá ń fọrún kẹ́ bàbá yẹn. Ó ní kàkà kí a dọ̀bálẹ̀ fún Gàmbàrí. Ó ní ká kúkú bínú kú. Yorùbá tún wá gbọ́n. Yorùbá ní làákàyè. Wọ́n tó pa fẹ́ jẹran ká máa wá pe mọ̀lú ní bọ̀dà. Eléyà àti ẹ̀jẹran mílìkì la fẹ́ mu. Bàbá Tinubu tùálé o. Ọmọ lódòdè tùálé sáàkì. Èmi ò mọ̀ pé àbẹ́yìn tẹ́ ń wò mí mọ̀ pé wọ́n ní international airport ní Minna. Èmi ò mọ̀ pé Tinubu àwọn people yìí wọ́n gbọ́n kú. Ẹ sáré fún Tinubu, Bola Ahmed Tinubu International Airport, Minna, Niger State. Káre, ọmọlúwàbí, mo gbé fún ẹ o, no cap. I know what it means as an economic sabotage for roaming cows to eat up the crops
and vegetation of our land, it could be painful. But when we reorientate the elders and make provision for cattle rearing, the problems will be solved. Oh, ẹ̀dẹ̀ ni wọn ò gbọ́ wa. Ẹ̀dẹ̀ kan pariwo lórí íńtánẹ́ẹ̀tì ni. Bàbá Tinubu gbọ́ wa. So wọ́n mọ̀ torí àwọn tí wọ́n kó ẹran jẹ oko wọn yẹn, àwọn kọ́ ni wọ́n ń bọ̀ tà sọ̀rọ̀ àwa là ń play ẹ̀. Bàbá Tinubu làwọn ọmọ how painful tó ṣe rí pé kò dáa kó máa kẹ́ran jẹ oko èèyàn. Wọ́n ní kò dáa. Wọ́n ní ṣùgbọ́n ẹ gbà wọ́n mọ́ra, ẹ fà wọ́n mọ́ra, ẹ kó wọn mọ́ra, ẹ fà wọ́n mọ́ra, ẹ kó wọn mọ́dọ̀. Ẹ reorientate wọn. Ẹ reorientate wọn. Ẹ bá wọn reset brain wọn. Ẹ jẹ́ kó yé wọn wípé ọmọ ẹrú lẹ́yìn. Bàbá Tinubu sọ pé ọmọ ẹrú ni yín o. Ó kàn ní kẹ́ mi mo bẹ́ẹ̀ máa reorientate àwọn tó pé ẹ̀jẹ̀ wà lójú wọn. I don't know how you will reorientate the grandchildren of Usman and Fodio. I don't even know the kind of preaching you will preach for them. Kí lẹ máa sọ fún wọn náà tó bá. Bàbá Tinubu please ẹ bá wa tàn mọ́lẹ̀ sí. Bá la ṣe máa reorientate wọn. Kí la máa sọ fún wọn. Àwọn tí ẹ̀jẹ̀ wà lójú wọn. Àwọn tí wọ́n ń tẹ̀lé ipa Usman and Fodio pé àwọn náà ní Nàìjíríà. Wọ́n ní well, it's up to you guys. Wọ́n ní reorientate wọn kẹ́dẹ̀ tú ilẹ̀ fún wọn. Èmi kọ́ ni mo sọ. Bàbá Tinubu ló sọ. Ẹ dẹ̀ ń wò mí. Ẹ má yẹ kí inú bí yín. Mi fẹ́ kẹ́ máa bínú. Ẹ má máa bínú. Ẹ má bínú. Ẹ má mo fọlọ́run bàbá ẹ má tèmi ni mo sọ ni. Èmi kọ́ ni kẹ́ reorientate kẹ́dẹ̀ fún wọn nílẹ̀. Wọ́n náà problem pé wọ́n kẹ́ wọn jókòó yín. Wọ́n ló máa solve. Ẹ bá wọn sọ̀rọ̀ nítùbínú bí ẹ bẹ̀ wọ́n. Ẹ pẹ̀tù sí wọn lọ́kàn. Ọlọ́run á jẹ́ kan gbọ́. Èmi náà bá yín ṣàdúrà ńbí. Àbẹ́yìn tèmi ẹ ní bá wọn ṣàdúrà. Àwọn bá yín ṣàdúrà Ọlọ́run á jẹ́ kan gbọ́. The governor should provide the lands and I as the president. Èmi kọ́ ni president o. Baba Tinubu said the governor should provide the lands and him or he, Baba Tinubu, as the president, I am committed in giving you a comprehensive program that will solve the problems towards banishing hunger from the land. President Tinubu declared. Gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè president àwọn afún yín tó máa banish gbogbo pé wọ́n ń pẹ́ ọjọ́ pọ̀ yín wọ́n pa yín yẹn wọ́n láwọn orientate yín àwọn ẹ̀yin governors wọ́n ní ẹ̀túlẹ̀ yín náà wá Tinubu ń pẹnu mọ́ ẹ̀túlẹ̀ fún wọn ẹ̀túlẹ̀ means pé ẹ fún wọn nílẹ̀ ẹ fún wọn nílẹ̀ ẹ fún wọn nílẹ̀. Bàbá Tinubu ẹ má bínú sà. Ti Lagos state yẹn bóyá kó mú ilẹ̀ yẹn kó súnmọ́ ẹ̀gbẹ́ body lawn. Èmi ń bèrè ni o. Ẹ̀yin tẹ́ bá ń wò mí bóyá ilẹ̀ tó máa fún àwọn Lagos state táwọn Lagos máa tù yẹn kó súnmọ́ body lawn díẹ̀ tàbí kó súnmọ́ lé Governor Sanwó-Olú díẹ̀. Dáúdà Abọ́ra Àjẹ̀bí bóyá Oǹdó wọn lọ́mọ Oǹdó ni bóyá lè bà bẹ́ẹ̀ kí ilẹ̀ yẹn súnmọ́ bẹ̀ tàbí kó súnmọ́ bóyá Lagos state ló ń gbé ilé Ààrẹ Ọ̀nà Kakanfò náà máa kílẹ̀ jìnnà síbẹ̀ ní Lagos state àwọn tó fi tẹ́ máa tù fún àwọn Gàmbàrí àwọn wèrè ẹgbẹ́ Dáúdà náà àwọn tẹ́ máa tù fún wọn ẹ bá wa wò wọn lórí tani ẹ bá wa kọ orúkọ wọn síbẹ̀. Bàbá Tinubu máa wo fídíò yìí gbogbo àwọn ti pẹ́ Sunday Igboho fẹnu wú géètì fẹnu já géètì fẹnu gba nation ẹ bá wa sọ fún Bàbá Tinubu kó bá sọ fún àwọn governors yẹn pé orúkọ àwọn tó wà ní page Yorubawuyi tí wọ́n sọ pé Sunday Igboho fẹnu já géètì o kó bá wa tú ilẹ̀ kó bá wa súnmọ́ ẹ̀gbẹ́ ilé wọn kó bá wa ilẹ̀ tó bá fẹ́ àbí ilẹ̀ bàbá wọn bóyá ọmọ Èkìtì ni wọ́n ní bóyá ọmọ Oǹdó ni Àkúrẹ́ ni Kwara ni Ọ̀yọ́ ni Lagos state ni Ọ̀ṣun ni everywhere tó máa jẹ́ ọmọ ẹ̀ kò bá jẹ́ ọmọ Ọ̀yọ́ náà ẹ bá wa gbé ilẹ̀ yẹn kó súnmọ́ ilé bàbá wọn tí bàbá wọn bá dẹ̀ nílé tí bàbá wọn ò kọ́lé agboolé bàbá wọn kó bá wa súnmọ́ bẹ̀ wọ́n ṣàṣì máa ní family member tó máa gbà ẹ máa appoint àwọn family member wọn iṣẹ́ ti dé fún wọn o láti máa bá wa reorientate àwọn Gàmbàrí yẹn ẹ jẹ́ kílẹ̀ yẹn súnmọ́ ẹgbẹ́ ilé wọn àbí kílẹ̀ ni mo sọ ṣó mú yes tó bá mú yes bá mi fi sí comment section ẹ bá mi share video yìí bá dẹ̀ mú náà ẹ kọ sí comment section. The president said he has taken up challenges facing the country and that it is not in his character to give complainants on the job. Ẹ má wulẹ̀ complain mọ́ o. Àṣẹ ti kún.
Tinubu ti sọ̀rọ̀. When you read papers, some of us are confused whether to abuse the president or the past. When you read papers, some of us are confused whether to abuse the present or the past, or make excuses for the future. Not in my dictionary. Oh, wow, take action now. Do your best. Re-engineer the finance of the country and stay ahead on the right path. Those who may be complaining now, we have to understand only the persevered and the consistency can make a nation buoyant, Tinubu remarked. He reassured that the student loan program will commence and there will be unemployment benefits for the graduate, adding that the social security program to the elderly and the vulnerable will also commence. One student loan. On the matter, bossy mushe. Then, about Tinubu. All my family unemployment benefits. About Tinubu. Ṣẹ́yìn lẹ sọ̀rọ̀ yìí ṣá. Àbí àwọn paper kan gbé. Àbí tó pé wà ní Minna, Niger State. Ní ibi tí wọ́n ti fún yín ní Bola Ahmed Tinubu International Airport. Ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. Bàbá Tinubu, tó bá yẹ pé torí airport tí wọ́n fún yín ni. Ẹnu ọ̀nà yàrá kò ṣe yí padà. Kò ṣòro yí padà, excuse me. Ẹnu ọ̀nà yàrá ò ṣòro yí padà. Gbede ń ta sí ẹnu ọ̀nà ọ̀rọ̀ ẹnu. Wọ́n fún yín ní Bola Ahmed International Airport lẹ́ni. Tán bá débẹ̀ lọ́la. Ṣé wọ́n lè yí padà ni? I don't get it. Abẹ́ lọ kù ẹ́ ná. Ẹ̀yin tẹ́ ń wò mí, mi mọ̀ nǹkan tẹ́ bá rí ṣe bá mi fi sí comment section. Ṣé bí bàbá ṣe Tinubu ṣe ande ṣe clear de ṣe bàbá we no we ní before election tó fi sabotage wọn wọlé tó fi lò ní àlùmọ̀kọ́rọ́ yàbọ̀ akadàbà táwọn yẹn wò pé eléyìí ò gbádùn á tó kú so bàbá wa dórí oyè tán bàbá dòdì dẹ mo tán bàbá ò lọ bàbá Tinubu bá kọ̀ pa àwọn òkú mọ́ o gbogbo hand tó ń ṣèkì lẹ́gì tó ń ṣèkì gbogbo bá straight lọ́wọ́ kan. Do we say ọpọlọ yẹn bàbá Tinubu tún lò tó pé wọ́n wà ní Minna wọ́n ṣe sọ̀rọ̀ yẹn lẹ́nu jáde because during the campaign we see what bàbá Tinubu is saying kíní kan gbogbo là ń bọ̀ bàbá Tinubu ń gbà yẹn. Èmi ń bèrè question ni o àbí bàbá Tinubu mi ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mi believe mi lè sọ o tẹ́yin bá believe èmi ò believe ni mo ṣe ń sọ̀rọ̀ yìí o ṣùgbọ́n tẹ́yin bá believe ẹ bá mi kọ sí comment section wípé ẹ believe pé kò tó bá Tinubu ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni ṣó lè jó tọ́ ṣá wàláì dey play ni ẹ máa torí bàbá Tinubu àbí ẹ wò wípé instead ma fi kó 20 billion fáwọn 20 billion gang ó ti yé yín àwọn 20 billion gang tó fẹ́ gbà wá kalẹ̀ instead yẹn lẹ ṣe wá decide pé kẹ́kọ̀ọ́ ká máa tulẹ̀ fún wọn ìlú nílẹ̀ ká tulẹ̀ fún wọn ká lè bá rí mílíkì mu no ṣé nǹkan tẹ́ rò nìyẹn bàbá Tinubu àbọ̀ ní nǹkan mi abẹ́ kan fi style gba escape níbi tẹ́ lọ yẹn kò yé mi ní ẹ̀yin tẹ́ ń wò mí tó bá ṣe yé yín ṣe bá mi kọ sí comment section baba are you serious no lè bàbá Tinubu pé are you serious ẹ̀yin tẹ́ wà ní comment section la máa bi lọ pé is bàbá Tinubu serious bàbá ṣe serious nǹkan tẹ́ sọ yẹn ṣá tàbí ẹ kàn fi gba escape kẹbi kó ń bẹ kàn bá dá àwọn boko sí yín lọ́nà ni tó wọ́n ti ń já plane àwọn tó tẹ̀ tí ń béèrè 40 trillion naira
40 trillion. Alai. Everybody ma tó sá lọ. Ṣé yẹn lẹ wò ni pé kẹ́kàn fi gba escaping? No, enter one comment section. Do you think this is possible? Ilẹ̀ mélòó ló kù nísìn. Many of ọmọ Yorùbá ló ń gbábẹ́ bridge. Ẹ̀dẹ̀ ní ká máa bọ́ nlé. Ẹlẹ́yìn tó wà láàbọ̀ ẹni ká máa bọ́ ní kó wọ́n invest. But Tinubu ẹ sọ now. Even when you came to America, ẹni tó wà ní Nigeria, no matter abroad, ẹni ká máa bọ́ nlé kó wọ́n invest. Ibo la máa invest sí jàre. May the gentle soul of Mr. Gbenga Wolabi rest in peace. On why they want to invest at America after spending 35 years in America. He came to down to Nigeria. That's why he invest. Hospital. Nigeria not to be. He came to Nigeria in a flight. What about that song? No pussy. Rachel nko. You don't think be First lady go but I sọ̀rọ̀. Wọ́n ní kò sí tó jọ. About Tinubu, they play ni. Ni o gbàgbọ́. Mi tell you bá gbàgbọ́ bá mi kọ sí comment section. In case you are seeing me for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Adáwọnlẹ̀ Yorùbá, ọmọ jọmọ lọ. Ìróyè tí ó pé méjì abẹ ní ọmọ òṣè pààrọ̀. Self appraise yìí ní nǹkan o. Tí ó pa. If you have not subscribed to my YouTube channel, what are you waiting for? Oh yeah, hit the subscribe button yín by pem. Notification bell yín ẹ gbọ́ wọlé. Tá bá ti mú wá, ẹ máa rí. Ẹ má gbàgbé láti share video yìí o. Ẹ̀yin tí ẹ bá wá ń wá tẹ́ bá fi send owó sí Nigeria. Ẹ lọ bá wa download tap send. TAP SEND. Bá wa download ẹ. Ẹ lo promo code mi ní tẹ́ bá kọ́kọ́ fẹ́ send owó lákọ̀ọ́kọ́ báyìí. Ẹ kọ Abiola TTS. Wọ́n á fún yín ní $10. À ń ṣe pound, à ń ṣe euro, à ń ṣe yemen. Tẹ́ bá ti kọ orúkọ mi sí Abiola TTS ní àkọ́kọ́ gbàrà tẹ́ kọ́kọ́ fẹ́ jowó sílé sí Nigeria. Bá jẹ́ dollar, bá jẹ́ pound, bá jẹ́ euro. Ẹ gba $10 ní ọ̀fẹ́. Tẹ́ bá ti forúkọ mi sí. Ẹ dẹ̀ kójú yín máa dán, kójú yín máa flenjo náà. Ẹ bá mi kàn sí PR Organic. Ẹ ṣá máa shine ní ẹ má dàbí ọ̀lẹ̀lẹ̀ òjò ni dájú onílé ìwòta àgàwátà wa ń lu òyìnbó òtútù ti sán tó ti sán bá bí ṣì mú wa ẹ kàn sí PR Organic lórí +234 81 561 585 50 +234 81 561 585 50. Ẹ wo ẹ ṣá máa shine tẹ̀lé mi lórí àwọn Facebook pages mi náà. Ẹ bá mi follow Ìrìnkèrindò Yorùbáwùyí. Àwọn long video tí n bá ṣe a máa ń short ẹ sórí Ìrìnkèrindò Yorùbáwùyí, and there are many things you can see on Ìrìnkèrindò Yorùbáwùyí tí ẹ lè rí lórí Yorùbáwùyí gangan. Ó ń ṣe síra wọn. God bless you. I love you. See you on my next show. Thank you so much.